ẹṣin gbọ́dọ̀ dání èèyàn wọn ò gbọ́dọ̀ bàjá ẹ̀kọ́ gbóná ò gbọ́dọ̀ jọkọ̀ àyàbá lọ́wọ́ bí èèyàn bá jù nílò àfàgbà fún ni níjà yóò yẹ ni. ẹ̀sà kátìlì. ayé òkùnkùn ní pàwádìpọ̀ ẹnìkan ọ̀kan. àmì o. ẹyẹ láti àlà ẹyẹ láti òro ẹyẹ àti òro ò dàgbà. ayé wa pa tí aládìpọ̀ àti òro ayé ò ní pàwádìpọ̀ ẹnìkan ọ̀kan ọ̀rọ̀ wádọ̀ yẹ kó orí méjì wọn adé pé. àmì o. òdòdó kẹ́kẹ́ ni wọ́n lu kóso gùdùgùdù náà ran àrùn òsà kànnàkànnà ti já tòǹtò wírin já àfìrìnjó tábìlábí ló kọjá odò láì farakun mi. torí ìjọba àkókò. bàbá mi pọ́nmúlérò nìyá mi ti ṣẹ̀ wá. ọ̀dà àbáwọn àwọn ilé ẹ̀kọ́ wo lè láǹfààní àti lọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà láti iléèwé pàyàmọ́rí mo lọ sí iléèwé olúgbòde ní ìtàbálẹ̀ olúgbòde nu. bẹ́ẹ̀ mo ti ka pàyàmọ́rí kí n tó wá kúrò níbẹ̀ tí mo tún lọ sí ẹlẹ́ta lẹ́yìn ìgbà náà mo tún lọ sí iléèwé girama community ti Mọ̀lété. ǹjẹ́ láǹfààní àti tẹ̀síwájú. Aláyẹ̀dé College of Education. ṣé ti Làǹlàtẹ̀ àbí tọ̀yọ́? Làǹlàtẹ̀ campus. kọ́ọ̀sì wo lẹ ṣe gbà tẹ́ dé sùkúù? mo ṣe kọ́ọ̀sì economics àti history. ẹ kó history nu. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bó wà ní ṣe ìwé kíké ṣe bẹ̀rẹ̀ ẹ já mú láti apá abẹ yẹn ná pé mò ń kéwì o bó ló ṣe bẹ̀rẹ̀. ní tipẹ́tipẹ́ lọ́jọ́ táláyé ti dáyò jówùlẹ̀ tí ń pa gúnbọ̀ tó jọ mẹ́ta. mo ti bẹ̀rẹ̀ sí ní máa kéwì látìgbà tá a ti wà ní iléèwé girama tó jẹ́ pé tí àwọn olùkọ́wọ́ sọ wípé àwọn olùkọ́wọ́ sọ pé lẹ́kan o láríwájú wá ka àyọkà yìí fún àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọn kálukú sì dákẹ́ jẹ́jẹ́ fẹ́ sọ. ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bàbá. nígbà wá ya ǹjẹ́ láǹfààní àti farakínra lọ́dọ̀ ọ̀gá kan bóyá lọ́dọ̀ àwọn bàbá bíi ajóbíewé ni àbí àwọn àgbà nínú akéwì bíi láríwájú àtàwọn míì tó lọ. ẹni tí yóò sọ wípé bóyá òun ké àbó òun ṣe nǹkan kan tí mo bá ti bomi ìmọ̀ lára rẹ̀ kódà kémi àti ẹ̀ mọ́ ríra rí tí mo bá ti bomi ìmọ̀ mọ́ lára rẹ̀ báyìí ọ̀gá mi. bí àwọn wò ẹ sá wò. gbogbo àwọn sànkósànkó tá a mọ̀ nínú akéwì yìí náà lè yá mi. ẹ kàn dákọ bí méjì mẹ́ta fún wa. Ògúntólayé Àdìsá ọ̀kan lára ọ̀gá mi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtàwọn míì nídìí sí akéwì ṣùgbọ́n tá a bá ní káwọ́ báyìí náà àwọn wo lẹjọ jẹ́ irọ́ nídìí ewì kíké yìí pé èmi àti lágbájá báyìí irọ́ ni wá. ẹ ṣàlàyé ẹ definition of òdòdó ẹja mo bá wọn. òdòdó jẹ́ ká sọ yìí pé òdòdó tí ohun tí Ọlọ́run dá ewé tí Ọlọ́run dá tó ní ẹwà tó sì máa ń wu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti fi sí agbègbè ibi tí wọ́n bá wà. nǹkan kan tí Ọlọ́run dá ewé eléyìí tó rẹwà lọ́pọ̀lọpọ̀ tí máa ń wu ọ̀pọ̀lọpọ̀ pé kó máa wà ní sàkání wọn. òdòdó a jẹ́ pé ọmọ bíbí náà òdòdó ni àtàwọn nǹkan dáadáa míì. gbogbo nǹkan tó bá ti jẹ́ dáadáa tí ọmọ èèyàn fẹ́ láti ṣe òdòdó ni torí pé ó wù wọ́n láti ṣe. òdòdó akéwì tá a bá bí níjọ́ wo nínú yín dùn jù nídìí iṣẹ́ tẹ̀yàn láàyò yìí pé olúwa mo mọ̀ dúpẹ́ o bóyá nu yàrá lẹ bọ́ sí tẹ wá ń yí káàkiri pé èmi mo gbà yìí tó yìí. a kì í ní ọjọ́ rẹ ká mọ̀ tún ní ọjọ́ bí ṣùgbọ́n ọjọ́ tínú mi dùn ó jẹ́ ọjọ́ kan tí kábíyèsí aláyélúwà kan ní àti Ògùn state tí wọ́n pè mí fúnra wọn pé kí n wá sáàfin lọ́dọ̀ àwọn. ní ààfin tìlú wo. Ìdọ̀wà. níjọba àbílẹ̀ bo. Ògùn state Ìjẹ̀bú Ìdọ̀wà. ok ẹ wá lọ sápá abẹ ẹ wá kéwì fún wọn ó wà lára àwọn fọ́nrán tá a ti rí níbi tí gbogbo ẹ ti ń sàn rẹ̀mìnì jọjọ. ó wà lára ọjọ́ tí inú yín dùn jù ṣùgbọ́n kì í dùn kó má ro hàn ń ọjọ́ wo ni ó dàbí ìdàkejì nídìí iṣẹ́ ìwé kíké yìí mo rí pé ó dàbí pé ẹ rẹ́rìn díẹ̀ ẹ ṣáàwò. ọjọ́ tá a jáde tá a yá mọ́tò wà lé. ẹ jáde ẹ wá ẹ jọ yóò wù mí kí n gbọ́ àlàyé òun lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣáàwò bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ náà. ọjọ́ tá a já adé ò gbàjẹ́ lọ́jọ́ tá à ń wí. ó tó bí ọdún mélòó. ó tó bí ọdún méjì. sásìkò ẹ já mú báyìí àwọn mẹ́ta wo lẹ lè gbàgbé nù ìtàgbésí ayé yín tó jẹ́ pé tẹ́ bá ní kẹ́ ẹ máa sọ ìtàgbésí ayé mi tí Ọlọ́run gbé yín dé lónìí ẹ lè ṣaláì dákọ wọn yàtọ̀ sí àwọn òbí tó bí yín. orí àwọn òbí mi náà ní tibẹ̀. àánú yàtọ̀ sí àwọn òbí tó bí yín. torí pé tí ó ń ṣe ò bá ṣe òun ra òní rà. a jẹ́ pé ẹyọkan ni wọ́n bẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ńkọ́.
gbogbo àwọn tí wọ́n máa ń fún mi ní word of encouragement pé you can do better, you can go higher. Bí àwọn wo? Bí àwọn ẹ dákọ̀ wọn. Bí àwọn bàbá mi kan ládùúgbò. Wọ́n lò ó kọ. Àwọn bíi Ilé Sanmi Ádámù bàbá wa ni. Àtàwọn míì. Bẹ́ẹ̀. Táwa lẹ́nu kẹta. Tí n bá sọ wá pé bí mo ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe ń bí mi mo fẹ́ mọ̀ ká ní ń ka èèyàn tó pọ̀ ṣùgbọ́n ká ṣàṣe ní péréte bá. Òdòdó Akéwì Amúlùdún Extra ni ètò tá à ń ṣe yìí. Ẹ kàn fi ohun ewì gbé káyé ó máa gbọ́ ètò Amúlùdún Extra lórí ìkànnì Diamond 101.1 FM. Ẹgbẹ́ lóhùn sókè. Òdòdó ṣe mí bíi pé mo rí nǹkan oṣù mi kọ́ba tó ní mi ó jẹ́ ó padà wá dọ̀mọ́ ẹyẹ oṣù pọ̀ owó Olódùmarè ní ti ìwà. Òdòdó bó bá ṣe pé ó sì sùn kí là á mọ̀ pé níyàn. Bí ọba ti ságbàdo kí là á mọ̀ pé ní ẹ̀kọ́ bí ọba ti ṣe lúbọ́ kí là á mọ̀ pé lámọ̀là. Bí ọba ṣe Amúlùdún Extra olódòdó àti mọ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa èmi Òdòdó lọ́rọ̀ ọmọ ìyá Alábísí. Ẹ jẹ́ á máa gbọ́ Amúlùdún ní tilé tó kó torí méjì kọ́ nítorí àgbọ̀dún orin ni tí ó mọ sọ fún gbogbo wa ìlà ìyá aláwọ̀ àbí Olódùmarè oníjà mẹ́rí. Àmín. Ẹ ṣé gan ni Òdòdó. Kíké ó ti tó bí ọdún mélòó báyìí. Ó ti ṣe díẹ̀ sẹ́yìn nígbà tí mo ti sọ fún nípa ti wà ní ilé ìwé. Ilẹ̀ ta sí dáadáa. Wọ́n tó mẹ́ta tán ti bomi ọgbọ́n ìmọ̀ mu. Ọkùnrin ni wọ́n àbóbìnrin. Obìnrin. Ṣé ẹ lè dákọ ẹyọ kan sí méjì? Adé ni mo máa ń pè. Adé mi lórúkọ Adémilọ́lá lórúkọ rẹ̀. Ó náà ti fi ṣe wù kíkí ó fi ń ṣiṣẹ́ ṣe báyìí. Bẹ́ẹ̀ni, ó sì tún wà nílé ẹ̀kọ́ báyìí. Ìbáṣepọ̀ olówà láàrin yín pẹ̀lú àwọn ẹgbẹ́ Akéwì yòókù ṣé wà nínú ẹgbẹ́ Akéwì ọmọ Yorùbá àbí bẹ́ẹ̀ ṣe máa ń pè àwọn. Mo wà nínú ẹgbẹ́ Akéwì Yorùbá o. Àwọn ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ẹgbẹ́ wo lẹ tún ń ṣe tó jẹ́ ti ẹgbẹ́ Akéwì. Torí pé lórí ètò yìí Àjàní Akéwì ti wá kódà Òkútólayé ti wá sórí ètò yìí dáadáa bẹ́ẹ̀ ni. Eléyìí ni mo lè sọ wípé mo wà. Tí mo sọ ẹgbẹ́ Akéwì Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa ń lọ mítìn dáadáa ẹ pàpàdé jẹ. Òdòdó Akéwì ni àlejò mi lọ́wọ́ ọ̀sán yìí. Ọmọ bá fẹ́ ṣe ẹ tún múná. Ó ní kán jẹ́ kó ṣe ká mọ̀ fi ti ó tọ́ kí òbí kó nípa lórí ọmọ ṣùgbọ́n táwọn òbí wa nígbà tó sọ yìí pé dókítà mo fẹ́ kó ya igbá kan àwọn tó jẹ́ pé gbá bọ́ọ̀lù lọ́mú padà lọ sí jẹun n tó ń kọ n tó ń yẹn n tó ń fẹ́ ṣe. Irú èmi wọ́n ti ẹ̀ gba fọ́ọ̀mù Wesley School of College of Science àbí kí náà pé ti ẹlẹ́kùrọ̀ yẹ fún mi mo padà já wá sí apá abí Amúlùdún yẹn kọ́lọ̀ ń ṣàánú. Òdòdó Akéwì orí ló mọ̀ sí àṣìlá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí. Ọlárẹ̀wájú Ọlálékan Òdòdó Akéwì ló kọ mi. Fóònù nọ́mbà tó wọlé sọ́dọ̀ yín tí wọ́n bá fẹ́ pè yín fún àwọn òde tẹ́ ẹ sọ pé máa ń lọ yẹn bíi tòde àríyá bíi ti ìsọmọ lórúkọ tìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nọ́mbà tí èsì pé mánéjà ni ó gbé tàbọ̀ ọmọọṣẹ́ ni ó mọ̀ sọ pé ẹ̀lú ọ̀gá ń sùn lọ́wọ́. Nọ́mbà tó wọ orí ìlà ẹ farabalẹ̀ mú 091 57 75 6888. Lẹ́ẹ̀kan sí 091 57 75 6888. Ló wọlé sọ́dọ̀ yín. Filẹ̀. Àwọn àsìmọ́ kan gbọ̀ngbọ̀n bá ọmọdé yóò là yóò pé bàbá ní ẹyẹ oṣù pọ̀ owó Olódùmarè ní ti ìwà. Òdòdó mo lè fọyín mu kẹrù ọbẹ̀ ẹ̀kọ́ mo lè pa gbìnjẹ kẹrù òbò ṣá. Fíìmù bẹ̀rẹ̀ bá. Olódòdó mo lè mọ́fà sókè kí yídó borí àmọ́ mi ò fẹ́ fẹ́ ké dájọ́ ẹ̀ ní ọjà rẹ̀ torí ọjọ́ tí kò wá sùn tí ọ ní jí mọ́. Káṣá máa gbìngì oró torí àti sùn ẹni. Ẹ bá jẹ́ àrántí ọjọ́ tí mi ò ní gbáyé mọ́ lọ́jọ́ tí omi dìlẹ̀ lẹ́yìn ẹja lọ́jọ́ tí náà dìlẹ̀ lẹ́yìn asusu jẹ pápá ti dé ẹ̀pà ní boromọ́ lọ́jọ́ tọmọ yẹ wọjà lógìdó la ṣe ní ẹja ṣe dáadáa ká mọ̀ gbìngì oró nítorí àtisùn ẹni àgbà tó bá gbé bùkẹ́ láyé lórí ọmọ rẹ̀ ní òwú. Òdòdó Akéwì bàbá wa ní lóde àbèrè o Òdòdó Akéwì lé èmi já agbólu ajé ni mi ọmọ abónígbàsọ gbàdógé ọmọ òkè gúlútú ti ń bẹ lọ́nà àǹtà gàlà. Ọjọ́ mẹ́jọ òjìnà tátùmọ̀ pàdé ara wa lórí ètò tá a pè ní Amúlùdún Extra lórí ìkànnì Diamond 101.1 FM Abíọ́dún kíyàn ọmọ Akíntọ́lá ń ṣe yín pẹ̀lẹ́ ẹ mọ́ bínú pa àgbà ìpè lónìí bó ṣe wá nìyẹn èèyàn tí a ti ẹ̀ mọ́ pè wá àtàwọn míì àdúpẹ́ lọ́wọ́ yín o títí ọjọ́ mẹ́jọ ọ̀hún Abíọ́dún ni mò ń jẹ́ ọmọ Akíntọ́lá ní mi lójúde Olúyọ̀lé 08103140413 nọ́mbà tó wọlé sọ́dọ̀ mi
ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ wọ̀n ẹ̀kú kalẹ̀.